Ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹ ṣeun, mo kí yín olóòtú ètò, mo dẹ̀ kí gbogbo àwọn olùgbọ́ mi tilé tóko, ní pàtàkì jùlọ àwa tá a wà nílùú aláwọ̀ funfun ní ìlú Queen Elizabeth àti gbogbo ìlú tó ti jáwọ̀ funfun ní Europe. Fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa, kí ni orúkọ yín? Èmi ni wọ́n ń pè ní Erelu Túwàṣẹ, Erelu Lọ́lá Ayọ̀rìndé. Èmi náà ní agbẹnusọ ẹgbẹ́ ìgbìmọ̀ àgbà Yorùbá ti Europe àti America. Ní èbó wọ́n ń pè ní Yorùbá Council of Elders Europe and America. Èmi ni spokesperson fún wọn. Ó ní ìdí pàtàkì tí ó fà á láti fi sọ ìsọ̀rọ̀ tá a bá sọ lédè. Ìyẹn ó ní ṣíṣe kan tí ẹ fẹ́ jẹ́ káwọn ọmọ Yorùbá mọ̀ nípa. Kí ni? Bẹ́ẹ̀ni, a kú oríire àwa ọmọ Odùduwà nítorí wípé ní ọdún kan sẹ́yìn ọba tuntun, bàbá wa tuntun, wọ́n gorí oyè ní Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ ní ibi tí gbogbo àwa ọmọ Yorùbá, àwa ìran Odùduwà, ibẹ̀ láti ṣẹ̀ wá. Bàbá wa Ọọ̀ni Ìrìṣà Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá ìkejì, àwọn ni wọ́n gorí ìtẹ́ bàbá wa ni wọ́n wá ń bọ̀ láti wá yọjú sí àwa tí a wà ní ìlú aláwọ̀ funfun. Pàtàkì ibẹ̀ ni wípé mo rò wípé àkọ́kọ́ tá máa rí nìyí tí wọ́n máa wá gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè, a head of state. Wọ́n ń bọ̀ wá darapọ̀ mọ́ àwọn tó jẹ́ bí orílẹ̀-èdè, àwọn olórí orílẹ̀-èdè bíi Queen Elizabeth ìlú UK tá a wà yìí. Wọ́n ń bọ̀ nígbà tí gbogbo àwọn olórí orílẹ̀-èdè tí wọ́n máa papọ̀ ní ìlú London lórí ọ̀rọ̀ Commonwealth. Ó jẹ́ àkọ́kọ́ tí bàbá wa tó bá wà lórí ìtẹ́ yẹn tí wọ́n máa wọ inú ìlú yìí gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè. Ohun àjọyọ̀ ló jẹ́ fún wa nítorí wípé láti bí ọdún mélòó kan sẹ́yìn àwa ọmọ Odùduwà a ti ń sọ wípé orílẹ̀-èdè ni wá, a pọ̀ tó ní gbogbo orílẹ̀-èdè tá a lè pè pé Odùduwà a pọ̀ tó. Bàbá wọ̀ wá ní agbègbè Nàìjíríà, orílẹ̀-èdè ni wá ń bẹ̀ kí a tó darapọ̀ mọ́ àwọn ẹ̀yà tó kù tí a fi di ibi tí wọ́n agbègbè tó ń pè ní Nàìjíríà lẹ́ni. Orílẹ̀-èdè ni wá, olórí orílẹ̀-èdè òun ni bàbá wa. Kí ni pàtàkì ìdí tó wọ́n fi ń bọ̀ nílùú fún àwa ọmọ Yorùbá tó wà nílẹ̀ yìí? Nǹkan ńlá ni iṣẹ́ rí bàbá wa Ọọ̀ni Ìrìṣà. Àwọn ni tá à ń pè ní irúnmọlẹ̀ kan ṣoṣo tí ń bẹ láyé, tí wọ́n jẹ́ aṣojú àwọn gbogbo irúnmọlẹ̀ tí wọ́n ti tẹ ilẹ̀ káàárọ̀ oòjíire, wọ́n ti tẹ Ẹdó. Ní ọjọ́ kan ṣoṣo ní Ilé Ifẹ̀ ni a kì í ṣe ìtọ́jú àwọn irúnmọlẹ̀ yẹn. Ọjọ́ yẹn náà la yà sí ọ̀tọ̀ fún bàbá wa yìí. Pàtàkì bàbá wa yìí ni pé tá bá ti ń gbọ́pọ̀ ọba Yorùbá, bàbá tiwa yìí Ọọ̀ni Ìrìṣà yìí, ọba tí ń bẹnu ẹ̀mí ni. Ẹ̀mí ni àwọn òyìnbó á pè ní spiritual leader. Okay. Ọba tí ń bẹnu ẹ̀mí ni, ọba tó dàbí pope ni, ọba tó dàbí ọba tí pope dàbí ọba yẹn ti ń jẹ́ kí pope kọ́ tó dá pope sílẹ̀. Bẹ́ẹ̀ni, ọba ẹ̀kọ́ lè yá àwọn ọmọ káàárọ̀ oòjíire dáadáa ni, kó lè yé wọn nítorí pé wọ́n máa ń fẹ́ wo àwọn tiwa pé kò sẹ́ńtọ́ fojú jọ. Ọba tó jẹ́ olórí ìjọ ìlànà bí àwọn ọmọ káàárọ̀ oòjíire bá a ṣe ń bá Olódùmarè lónìí. Gẹ́gẹ́ bí màmá wa tó wà ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì Queen Elizabeth tó jẹ́ àwọn olórí ìjọ Kristẹni of England,
bẹ́ẹ̀ náà ni ọba wa yìí nínú gbogbo ilẹ̀ Oòduà ọba tí ń bẹ́nu ẹ̀mí ni ọba tí ń bẹ́nu ẹ̀mí ni ọba tó jẹ́ wípé àwọn irúnmọlẹ̀ ń bá rìn ni tó dẹ̀ jẹ́ wípé ọba Ọ̀wọ̀ ni wọ́n yàtọ̀ sí gbogbo ọba ilẹ̀ Yorùbá tó kù orí ìtẹ́ Oòduà tó jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ti jáde orí ìtẹ́ yẹn ni wọ́n wà àwọn ni àrólé Oòduà àwọn gan-an ni Oòduà tẹ́wọ̀rọ̀ Ọlọ́fin Àdìmúlà àwọn ni bàbá wa tó ń bọ̀ yìí. ní báwo lẹ́yìn ṣe rí àwọn ọba tá a nílẹ̀ Yorùbá lọ́jọ́ tòní àwọn ọba tá a ní lọ́jọ́ tòní ìwọ̀n fi taratara tẹ̀lé ìṣẹ̀ṣe Yorùbá èyí tí ò di ẹ̀sìn mùsùlùmí mú á di ẹ̀sìn ìgbàgbọ́ mú wọ́n á dẹ̀ wá gbé àwọn ẹ̀sìn lẹ́sìn yẹn sókè ẹ̀sìn tiwa èmi wà nù ọgbọ́n tó ń dá mọ́ṣáláṣí sílẹ̀ náà àfin èmi dá chọ́ọ̀chì sílẹ̀ náà àfin èmi gan á sọ pé ojúbọ tó ti wà ńbẹ̀ kọ́ tó bí ìnà bàbá wọn pé wọ́n fẹ́ kó wà ńbẹ̀ mọ́ nítorí pé àwọn ti di ẹ̀sìn ọ̀làjú báwo lẹ ṣe rí àwọn ọba nílẹ̀ Yorùbá báwo dẹ̀ ni Ọọ̀ni tuntun yìí ṣe máa yàtọ̀ sí àwọn ọba tó wà ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣe rí Ọọ̀ni ìrìṣà Adéyẹyẹ ní Ògúnwùsì bàbá wa yìí ìtàn wọn ìtàn tó lágbára ni nítorí pé kí wọ́n tó lóyún wọn ni wọ́n ti dá Ifá tí bàbá wọn tí Ifá sọ pé wọ́n máa bí ọmọkùnrin kan ní ọjọ́ báyìí pé tí wọ́n bá dẹ̀ bí ọmọkùnrin yẹn orúkọ báyìí ló máa jẹ́ ọmọkùnrin yìí kẹ́dẹ̀ ní ọmọ aládé ni nígbà tó máa bí wọn bó ṣe rí gẹ́nẹ́ nìyẹn bàbá wa yìí sọ pé nígbà táwọn wà lọ́mọdé àwọn á máa rí oríṣiríṣi àwọn á máa sọ fún wọn pé àwọn rí àwọn nǹkan báyìí àwọn á máa rí eléyìí àwọn máa rí ọ̀hún táwọn bá ń sọ wọn máa ń wò pé àwọn ṣe jẹ́ ọmọ ìyanu báyìí tó jẹ́ wípé àwọn rí ọ̀hún ẹni tó ń bẹ nínú ẹ̀mí ni ẹni tó ń bẹ nínú ẹ̀mí ni wọ́n dẹ̀ wá jẹ́ tó dàgbà nú ọgbọ́n nínú ìmọ̀ àti ní òye gẹ́gẹ́ bí àpẹẹrẹ bàbá wa yìí wọ́n gbìyànjú láti ṣe àtúnṣe ní Ilẹ̀ Ifẹ̀ ẹ rí pé Ilẹ̀ Ifẹ̀ ni mò ń pè torí pé kí bàbá wa yìí tó bọ́ sórí ìtẹ́ Ilé Ifẹ̀ ni gbogbo wa ń pè ṣùgbọ́n bàbá wa yìí ní ìtò ti dé yìí ni bàbá wa ní Ilẹ̀ Ifẹ̀ ni Ilẹ̀ Ifẹ̀ torí pé Ifẹ̀ àwọn ọmọ Ifẹ̀ ni wọ́n ní àwọn tó wà ní ibi tí à ń sọ yìí so Ilẹ̀ Ifẹ̀ ni ilẹ̀ ti Ifẹ̀ ìlú yẹn Ifẹ̀ ni ṣùgbọ́n Ilẹ̀ Ifẹ̀ ni ṣe rí bàbá wa yìí ńgbà tí láàrin ọdún kan wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà lákọ̀ọ́kọ́ àwa káàárọ̀ oòjíire a máa ń gbàgbé pé àwọn bàbá ńlá wa tá à ń pè ní òrìṣà yìí tí wọ́n bá wò lọ àwọn kan á ní gods ni wọ́n èmi máa ń sọ wípé ọlọ́run kan ṣoṣo ni Yorùbá ní tó ń jó lódùmarè àwọn ò ní gods kódà òrìṣà a lè yí padà sí èbó nítorí pé ẹni òrìṣà dá ẹni àṣàláṣà ẹni tí a kádàrá ògo fún ẹni tí a kádàrá pé kó ṣe gudugudu méje yàyà mẹ́fà òun là ń pè ní òrìṣà àwọn bàbá wa tó jẹ́ pé wọ́n ti ṣe wá lóore tí ó wá jẹ́ wípé ní Ilẹ̀ Ifẹ̀ àwọn ibi tí wọ́n sinmi sí tó jẹ́ pé àwọn èèyàn lọ́bẹ̀ mọ́ wọ́n ti pa wọ́n bẹ̀rẹ̀ sí sọ wípé nígbà táwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àtàwọn ẹ̀sìn àjòjì míì tán ní bí ìgbà tí kan burúkú là ń ṣe bàbá wa yẹn ó fi ìwà ìmoore hàn mo dẹ̀ mọ̀ wípé ní agbára Olódùmarè ọjọ́ iwájú tiẹ̀ àwọn èèyàn á fi ìmoore hàn ó bẹ̀rẹ̀ sí lọ tún gbogbo ẹnu ilé àwọn bàbá ńlá wa yẹn ṣe ó bẹ̀rẹ̀ sí lọ tún gbogbo ojú ọ̀rọ̀ rí wọn tán ń pè ní ojúbọ ó bẹ̀rẹ̀ sí lọ tún ṣe
kódà èyí tó ṣe láìpẹ́ yìí wọ́n wá ibi tí ìyá wa Mọ́remí Àjàsorò tó fi ọmọ burú bọ nítorí kalẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ní ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn. Wọ́n ṣe ìwádìí, wọ́n rí ibi tó gbẹ gángan. Àwòrán ọmọ rẹ̀ wọ́n kàn gbé síwájú nbìkan ní iwájú ilé ọba ní Ifẹ̀, ṣùgbọ́n nísìnyí wọ́n wá ibi tí Mọ́remí Àjàsorò gbé nígbà tó wà láyé. Wọ́n wá tún àwòrán ẹ̀ ṣe, wọ́n wá jẹ́ kí wọ́n ṣe tó jẹ́ pé òun ló jẹ́ ìkànnù àwọn àwòrán tó tóbi jù sí ní Áfíríkà, tó tóbi jù tó jẹ́ pé tí èèyàn bá wọ̀ bẹ̀ á rí wípé a máa bèrè pé ẹni òun láti jẹ́ pàtàkì. Wọ́n fi aṣọ pàtàkì, aṣọ ìyẹ́ fún ọ̀wọ̀ fún Mọ́remí. Wọ́n ṣe dáadáa. Ilé Ọbàtálá wọ́n tún ṣe Olókun, omi tó ń pè lókun tí kò sẹ́ni tó mọ̀ pé ní Ifẹ̀ tó ti wọ́n lọ ọbẹ̀ wọ́n tún ṣe ní January yìí tó lọ tí ó lọ yìí. A ní ìwà kan ní ilẹ̀ Ifẹ̀, àwọn baba ńlá wọn máa ṣí agboolé sílẹ̀ tí àtẹ̀ntórí jẹ́ àtẹ̀ntí orí jẹ́ tó wọ́n máa wọlé tó wọ́n máa jẹ́ náà pè ní Oṣòṣì. Ní gbogbo January ni bàbá wa ṣílẹ̀kùn sílẹ̀ fún jíjẹ fún mímu. Wọ́n tún dìde, wọ́n bẹ̀rẹ̀ sí wọ àwọn ibi tí àwọn baba ńlá wa sinmi sí, àwọn ìyá ńlá wa sinmi sí tá a ti gbàgbé tá a bẹ̀rẹ̀ wọn mọ́. Ó dàbí ẹni pé kéèyàn gbàgbé ọ̀rọ̀ rí baba ńlá ẹ̀ tá a ń hùwà ìmoore. ṣe àgbàgbé orísun wa. Nígbà tí bàbá wa tó bọ́ sórí ìtẹ́, Ọlọ́run kó bá a gùn lẹ́mìí. Ó rí ọ̀rọ̀ yẹn rò pé àwọn kan ló ṣàṣe ilẹ̀ ibí yìí tẹ̀mí fi wá dé adé síbí. Ó wá fi ọwọ́ fún bẹ̀rẹ̀ sí tún ilé wọn ṣe, ó ń tún ọ̀nà wọn ṣe, ó ń tún ilé wọn ṣe, ó ń tún ọ̀nà wọn ṣe. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe ilẹ̀ Ifẹ̀ níbi tó jẹ́ wípé gbogbo àwa ìran adúláwọ̀ káàkiri pátápátá a lè forí lé ibẹ̀ yẹn torí pé bàbá wa ní ibẹ̀ ni gbogbo wa ti ṣẹ̀. ibẹ̀ ni gbogbo wa ti jáde. ó ní ibẹ̀ ni gbogbo wa ti jáde. Ó wá sọ wípé ilẹ̀ Ifẹ̀ yẹn ilẹ̀ àwa adúláwọ̀ gbogbo àgbáyé ni, tó jẹ́ wípé a lè mọ̀ pé ibẹ̀ ni àwọn nǹkan ìṣúra àwọn bàbá ńlá wa wà. Wọ́n ní tá bá tún lọ à á fàbọ̀ sílé ká rí wípé àwọn nǹkan tó jẹ́ nǹkan bàbá ńlá ó wà. Wọ́n ti bẹ̀rẹ̀ sí tún gbogbo Ifẹ̀ ṣe torí pé wọ́n tún fẹ́ gbìyànjú wípé àwọn àkọọ́lẹ̀ bàbá ńlá wa tó wà tó jẹ́ pé ibi tán gbé sí tí kò sẹ́ni tó yọ jáde. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí fi hàn ayé wípé àníṣe ibi ni ìbẹ̀rẹ̀ ayé. Ibi yìí ni ìbẹ̀rẹ̀ ayé. Mo kí bàbá wa púpọ̀ nítorí pé wọ́n fi ìwà mímọ́ oore hàn. Wọ́n dẹ̀ sì ń tún ìlú yẹn ṣe. Wọ́n ń gbìyànjú pé kó padà sí ipò ọlá, ipò tí orí dá wọn sí. Ìlú yẹn l'Ọbàtálá wà, ìlú yẹn l'Ògún, ìlú yẹn ní Mọ́remí. Àwọn alágbára tí oríro lágbára tí wọ́n dẹ̀ ṣe wá lóore tó jẹ́ pé tí ò bá sí tiwọn bóyá a ti gbàgbé ibẹ̀ yẹn. Wọ́n wá ṣe é ní pàtàkì nítorí pé bí a bá lọ sí gbogbo ìlú tá à ń pè nílùú Yorùbá mi, bá a bá wo àwọn Òwu tó bá kira wọn títí tó pera wọn lọ́mọ Ajíbọ̀sìn, wọ́n á kira wọn dé Ifẹ̀.
bẹ́ẹ̀ bá dọ́dọ̀ Ẹ̀gbá tó bá kíra ẹ̀ dọ́yọ̀ọ́ akídọ́rọ̀ Ọ̀rànmíyàn akíra ẹ̀ dé Ilẹ̀ Ifẹ̀ yìí náà ni. Ó wá dàbí ẹ̀ ń pé kí èèyàn wà ní ẹ̀yìn odi kó má rí orísun ẹ̀ mọ́, orísun àwa adúláwọ̀ òun ní Ilé Ifẹ̀. Bàbá wa dẹ̀ wá ti bẹ̀rẹ̀ sí gbàlejò láti Brazil ní Cuba ní gbogbo bí tí aláwọ̀ dúdú. Bàbá wa ní ayé wà ẹ máa bọ̀ kẹ́ wá mọ́lé, ayé wà ẹ máa bọ̀ kẹ́ máa wọlé. Ìyẹn ló fà á nígbà tó kọ́ máa jáde nígbà tó gorí oyè Amẹ́ríkà náà kọ́ lọ kí wọ́n lọ sọ fún wọn pé gbogbo ẹ̀yin tí ó jẹ́ ọmọ adúláwọ̀ ẹ máa bọ̀ nílé o, ẹ wá mọ́lé o, ẹ wá béèrè wọ́n á lè ṣàlàyé fún yín. Bàbá wa dẹ̀ní wọ́n ń ṣàlàyé wípé ọ̀rọ̀ ipò táwọn wà kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Bàbá wa ń gbà tán gorí oyè àwọn kan rojọ́ náà lọ ṣọ́ọ̀ṣì, wọ́n tún náà lọ kírun ní mọ́ṣáláṣí. Èmi tí mò ń sọ mo bí bàbá wa kí ló dé? Bàbá wa ní pé ìṣẹ̀ṣe ló bí gbogbo wọn, ìṣẹ̀ṣe ló bí gbogbo wọn. Bàbá wa ní gbogbo àwọn wọ̀nyẹn ọmọ àwọn náà ni. Àwọn tó ti lọ sínú Islam ọmọ àwọn ni, àwọn tó ti lọ sínú Kristẹni ọmọ àwọn ni wọ́n. Pé ṣé tó ọmọ àwọn bá ń ṣọdún ṣáwọn ò ní lọ yọjú sọmọ àwọn? Tí ibikíbi tí ọmọ àwọn bá ti ń ṣe dáadáa àwọn láti yọjú síbẹ̀ torí pé ibi táwọn ti báyìí làwọn ti lè bẹ̀rẹ̀. Àwọn ò ṣáà lè kẹ̀yìn sáwọn ọmọ àwọn torí àwọn làwọn bí wọn. Ṣùgbọ́n ìṣẹ̀ṣe la gbà. Oníṣẹ̀ṣe ni bàbá wa, oníṣẹ̀ṣe ni bàbá wa. Ọdún ọlọ́jọ́ tán ṣe ilẹ̀ mi títí. Bàbá wa ṣe bó ṣe yẹ kán ṣe, ìyẹn ló ṣe ń jákòrí bí wọ́n ṣe rí. Kódà tẹ́ bá rí bàbá wa nísẹ̀yìn ó yàtọ̀ sí tàtijọ́ pẹ̀lú àwọn ọmọ ẹsẹ̀ ni, pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe ni. Kódà tí bàbá bá fẹ́ jókòó ẹ rí wípé wọ́n jókòó, wọ́n farabalẹ̀, wọ́n mọ bó ṣe yẹ kó rí, wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí rìn bó ṣe yẹ kán rìn. Wọ́n gbé iyì fún ibi tá a ti ṣẹ̀ látọ̀dọ̀ Oòduà. So ebo ni àṣeyẹ máa ti ṣẹlẹ̀. Ẹ ṣeun ṣe rí bàbá bó ṣe ń bọ̀ yìí wọ́n bá máa dé ó ní àwọn ibi tí a ti pè wọ́n pé kí wọ́n wá kópa nù ẹ̀. Wọ́n máa sọ̀rọ̀ ní yunifásitì, wọ́n máa ṣe eré mọ̀rẹ̀mí fún wọn, wọ́n máa bá Queen Elizabeth ṣe àkójọ Commonwealth, wọ́n máa gbà àlejò àwa ọmọ Yorùbá àti gbogbo ìran Oòduà. Wọ́n tún máa gbàlejò àwọn ti Áfíríkà àti Nàìjíríà, wọ́n máa gbàlejò yẹn náà. Èyí tó kan àwa káàárọ̀ oòjíire òun ní ọjọ́ 24 oṣù kẹta ọdún 24th. Bàbá wa wọ́n fẹ́ fààyè sílẹ̀ fún wa láti àárọ̀ nǹkan bí aago 9 títí di nǹkan bí aago 3 torí pé tó bá dìrọ̀lẹ́ a máa ṣe ayẹyẹ ká jẹ ká mu ká jó. Ṣùgbọ́n ní àárọ̀ yẹn wọ́n fi àyè lẹ̀ láti lè bá wa sọ̀rọ̀ nípa ìṣọ̀kan àwa ọmọ Oòduà, ìṣọ̀kan àwọn adúláwọ̀. Tá a bá pàápọ̀ mọ́ a fẹ́ jẹun jẹrẹsì jó lálẹ́ àní ráyè ṣe nǹkan méjì. Lákọ̀ọ́kọ́ ká lè sọ ohun tó ń dùn wá fún wọn, ìkejì káwọn náà lè sọ fún wa ibi bí wọ́n ṣe fẹ́ darí wa nítorí pé àkọ́kọ́ tá máa rí wọn ní fún ìgbà tán ti gorí oyè. Èyí tó ṣe pàtàkì ń bẹ ni pé bàbá wa gbogbo àwọn ọmọ Oòduà ní ká gbìyànjú ká túyáyá ká túyáyà. Àwọn ẹgbẹ́ ọmọ Oòduà, gbogbo ẹgbẹ́ Yorùbá, ẹgbẹ́ ọmọ Ìjẹ̀ṣà, ọgbọ́n ọmọ Ẹ̀gbá, Èkìtì, Oǹdó, gbogbo káàárọ̀ oòjíire tí wọ́n bá wà ní ìlú United Kingdom, bàbá wa ń retí wọn.
àwọn kan ń bọ̀ láti bírú Austria, àwọn kan ń fèèyàn ránṣẹ́ láti Dubai. Ọjọ́ yẹn ọjọ́ tí a fẹ́ fi lélẹ̀ gẹ́gẹ́ bí ní ọjọ́ tí ó bá di lọ́dọọdún, àwa ọmọ Odùduwà a máa pàdé láti ṣe ìrántí ọjọ́ yẹn torí pé àṣírí à ń ṣèrántí Oòduà rárá. Ká bára wa sọ ohun tó Oòduà jẹ́, ká bá a sọ bó ṣe rìn, ká bá a sọ irú ìtàn tí a bá mọ̀. Ìtàn yẹn ó pẹ́ sí bí ó wà lọ́hùn kankan. Ká bẹ̀rẹ̀ sí farabalẹ̀ mọ bàbá àwa Yorùbá tó ń pè lọ́mọ Oòduà. Lẹ́yìn Yorùbá, àwọn ṣẹ̀kírì náà, bàbá àwọn tó jẹ́ ìbátan Oòduà wọ́n pọ̀. Ká bẹ̀rẹ̀ sí gbìyànjú gbogbo ọ̀rọ̀ táwa bó ṣe dàrú tó di pé a fẹ́ mọ́ra wa mọ́. Ká bẹ̀rẹ̀ sí ronú bí a ṣe máa bẹ̀rẹ̀ sí yanjú ẹ̀ díẹ̀díẹ̀ tá a máa gbọ́ra wa yé. Ìṣọ̀kan yẹn ó ṣe pàtàkì nínú ọjọ́ iwájú àwa ọmọ Oòduà. Ọjọ́ yẹn la máa fi lélẹ̀ ká pè ní ọjọ́ ìṣọ̀kan àwa ọmọ Oòduà. Tí àwọn èèyàn bá fẹ́ wádìí gbogbo àṣeyẹ yìí, ṣé fóònù wà tán lè pè àbí bí wẹ́bsáìtì wà tán lè lọ láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀, oye tó máa ná wọn láti lọ fún àṣeyẹ yìí? Ẹ ṣeun. Ṣe rí àṣeyẹ ti àárọ̀ bí ìgbà tá a bá lọ sójúde ọba ni, kò sí owó tẹ́nikẹ́ni máa san. Bàbá wa pé ibo nìyẹn máa ti ṣẹlẹ̀? Wọ́n ní ká ṣe sùúrù kí wọ́n fi wọ̀lú. Tí wọ́n bá ti wọ̀lú, nọ́mbà tí máa fún àwọn èèyàn nìyí. Òun ní 0745-927-1869. 0745-927-1869. Ó ní gbogbo àná là ń lo WhatsApp. Ó ní WhatsApp tó bá fẹ́ fi ọ̀rọ̀ ránṣẹ́. Èyí tó ṣe pàtàkì ni wípé tí ó bá ti ṣe mọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ parí oṣù kejì ọdún ni, àti ìdébẹ̀ àárín méjì ẹ̀ la wà. A sì ní àkókò bíi ọ̀sẹ̀ 5. Bí bó bá ṣe ń lọ, àwọn tó bá fẹ́ mọ̀ a fi tó wọn létí. Wọ́n ti ṣe wẹ́bsáìtì, ṣùgbọ́n àwọn lára àwọn ibi tí àwọn bàbá wa máa dé, irú bàbá wa máa ṣe pàdé pẹ̀lú Mayor London. Àwọn àkókò àwọn kọ̀ọ̀kan wà tí ó kù díẹ̀díẹ̀ ká parí àkókò tó máa jẹ́ nǹkan kan kí wẹ́bsáìtì yẹn tó wà fún gbogbo èèyàn. Ṣùgbọ́n tí ayẹyẹ alẹ́ ní ọjọ́ 24 100 pọ́ùn ni ẹni bá fẹ́ bá wa darapọ̀ mọ́ ọ̀rọ̀ ayẹyẹ yẹn. Tí ayẹyẹ kan wà ní ọjọ́ 18 oṣù kẹta 18th of March, 100 pọ́ùn náà. Ìyẹn ní ti àwọn Africa ní o international nìyẹn. Èyí tó jẹ́ ti 24th yẹn tàwa Yorùbá ní, ṣùgbọ́n anybody náà ló tún lè darapọ̀ mọ́ wa. Ó dàbí ìgbà yẹn la fẹ́ kí wọ́n pé tó wọ́n ṣe ohun tí wọ́n wá kí wa o, ká dẹ̀ fi ká jàjọ pẹ̀lú wọn. Torí pé lẹ́yìn tán bá ti bá wa jókòó lálẹ́ ọjọ́ yẹn, bàbá wa fi rọ ọjọ́ kejì, kìíní sí kejì, wọ́n lè ti lọ padà sórílẹ̀-èdè wa ní Ilẹ̀ Ifẹ̀. Ẹ ṣé gan-an Erelu Túnwàṣẹ. A máa rí yín bá o. Ẹ ṣé gan-an. Olùkú mi, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, 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 olùkú mi, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi. Mo fẹ́ kí gbogbo ọmọ Ọ̀yọ́ ní Matanzas. Mo fẹ́ kí gbogbo ọmọ Àlùbàtà ní Matanzas. Ọmọ Ṣàngó ni wọ́n. Ọmọ Ṣàngó ni wọ́n. Wọ́n sọ fún mi pé Ògún mi bàbá. Olùkú mi, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, olùkú mi, ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, olùkú mi, ìyá mi,
ní Bahia. Mo fẹ́ kí gbogbo ọmọ Ọ̀yọ́ ní Bahia. Ọmọ Ìyẹ́mọ́jà o, ọmọ Ìyẹ́mọ́jà o. Ahora sí, Santiero. Ahora sí, Santiero. Mo fẹ́ kí gbogbo ọmọ Ọ̀yọ́ ní Mantazas. Mo fẹ́ kí gbogbo ọmọ Ọ̀yọ́ ní Bahia. Mo fẹ́ kí gbogbo ọmọ Ògùn ní Puerto Rico. Mo fẹ́ kí gbogbo ọmọ Ṣàngó ní Trinidad. Ọmọ Ṣàngó ni wọ́n, ọmọ Ògùn ni wọ́n, ọmọ Ìyẹ́mọ́jà o, ọmọ Ọ̀ṣun, ọmọ Òṣòṣì, ọmọ Ọbàtálá, ọmọ Ọ̀rúnmìlà,